ẹ jẹ́ kí n rántí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá. Wọ́n ní irú lòun ò tẹ́rí, àìgbà tóun dókè mọ̀ sí tọ́pọ̀ òun lé gbọ́n. Ọ̀rọ̀ àwọn ọba wọn ńlẹ̀ Yorùbá ó wá dàbí ìgbà tí ọmọdé méjì tí bá ń tayò dábàá pé tá a bá wà nídìí ayò títa a kì í mọ̀ pé nìkan jẹ nìkan lọ. Kódà ọmọ kékeré gbà míì ó lè má gbàlagbà kó bẹ́ẹ̀ kì í rí fíndì ayò àgbàlagbà kí ló náà lọ bá ọmọ kékeré tayò fún tí bá mọ̀ pé òun bá fàárì fín. Wọ́n sì ní má fara kàn mí kì í lọ sọ́jà àwọn tá a sì lára ilẹ̀ kì í gbọ́dọ̀ débi odò. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ yàjóyàjó lóòrọ̀ tòní nípa ọ̀rọ̀ àwọn ọba wa, ẹ̀yin ọba wa láláàfin Ọ̀yọ́, ọba wa Òwòadé Kábíyèsí o, àti ọba wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba wa Ládọjà Kábíyèsí o, òun lè forí adé o. Ìròyìn náà ẹ jẹ́ káwa náà gbọ́, ẹja gbọ́. Ọba Ládọjà di alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà Kínní ti di olórí àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ṣàgbédìde ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ náà èyí tó ti dẹnu kọlẹ̀ láti ọdún bíi 15 sẹ́yìn. Lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 15 oṣù kínní ọdún 2026 yìí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àwọn ọba àti ìjòyè ìpínlẹ̀ náà padà lákọ̀tun. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Aláàfin Ọ̀yọ́ nìkan ló ti ń dáṣe olórí àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n lọ́dún 2011 níjọba ìpínlẹ̀ yìí pinnu pé àǹfààní yóò wà fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pẹ̀lú Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà láti máa jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba dípò Aláàfin nìkan tó ti ń dá wà nípò náà. Aláàfin àná Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta tako ètò yìí, ó sì torí ọ̀rọ̀ náà gbé ìjọba lọ sílé ẹjọ́. Ọ̀rọ̀ tó wà ní kóòtù yìí iná ló fòpin sí ìpàdé àwọn lọ́balọ́ba láti ọdún 2011 ọ̀hún títí di oṣù kìíní ọdún 2026 tá a wà yìí. Nínú oṣù karùn-ún ọdún 2025 nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí kúkú sọ kínní náà dòfin pé kí Olúbàdàn pẹ̀lú Ṣọ̀ún máa pín ipò olórí àwọn ọba ìpínlẹ̀ yìí láàrin ara wọn. Aláàfin Òwòadé tó wà lórí ìtẹ́ báyìí náà kò faramọ́ òfin ọ̀hún. Ó ní àṣà kò nítorí òun yípadà, Aláàfin nìkan ló lórí àwọn ọba gbogbo. Ṣùgbọ́n láti lè fi hàn wípé ìjọba kò bójú wẹ̀yìn mọ́ lórí ìpinnu rẹ̀, gómìnà Mákindé ti tún ṣe àgbédìde ìgbìmọ̀ lọ́balọ́ba lọ́jọ́ Thursday yìí. Àgbékalẹ̀ ìgbìmọ̀ àwọn ọba tuntun yìí ló fòpin sí ìjẹgàba Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tó lẹ́tọ̀ọ́ sí ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ náà. Òun àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pẹ̀lú Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọn yóò máa jọ pín ipò náà láàrin ara wọn láàrin ọdún méjì síra wọn báyìí. Nínú ètò tí wọ́n ṣe lọ́jọ́ Thursday yìí, Olúbàdàn Ládọjà ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò kọ́kọ́ gorí ipò náà lẹ́yìn tó bá lo ọdún méjì rẹ̀ pé pérépéré. Ló ṣeé ṣe kí ipò náà kan Ṣọ̀ún kó tó wá padà sùkùn Aláàfin. Púpọ̀ nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kópa níbi ètò ọ̀hún tó wáyé ní sẹkítẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí dórí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Èlérúwà àti Èrúwà, Ọ̀kẹ̀rẹ̀ ti Ṣakí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ kò yọjú síbẹ̀. Ǹjẹ́ àti gbọ́? Mo mọ̀ pé ẹ̀yin nílà káyè ẹ̀yin lẹ̀ ń bá mi bọ̀. Ǹjẹ́ àgbọ̀ gbogbo bí ìròyìn ọ̀hún ṣe lọ sí báyìí? Ọ̀rọ̀ ipò ọba wá di ohun tí àwa ń pín lọ́dún méjì gẹ́gẹ́ bíi pé ìwọ ló pàṣẹ eléyìí fúngbà díẹ̀ nípò ọba láì kì í ṣe ipò gómìnà, láì kì í ṣe ipò kánsílọ̀, láì kì í ṣe ipò ṣíàmánù àdúgbò. Ìyìn ipò ọba o. Ibi wa gúnlẹ̀ ìròyìn ọ̀hún sí ni wípé bí wọ́n ti ń ṣe ìpàdé àpérò ọ̀hún, Aláàfin mà sí ń bẹ̀. Ẹ rí i pé nǹkan ti ń bọ̀ ńlẹ̀ Yorùbá. Èmi ti sọ ṣáájú, mo ní àwa tá a ń bọ̀ báyìí tá a jọ mọ Yorùbá ẹ̀já múra dáadáa o. Torí pé àwọn tí wọ́n ń darí wa lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí
ohun òtítọ́ àti wá ọkọ̀ ilẹ̀ Yorùbá sébùté tó dáa ẹ má jà tanra wa jẹ ipò ọba la pè é ipò ọba la pè é tó wá jẹ́ pé wọ́n wá ní kí Olúbàdàn àti Ṣọ̀ún kọjọ máa pín àṣẹ kan pa láàrin ọdún méjì síra wọn ìjó wa tọ̀nà bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá láwọn tí wọ́n jọba ọba tó ṣe pé ògbóǹtarìgì ni wọ́n bá ń ka bá ń lẹ̀ Yorùbá iwájú bá ń là á tò wọ́n sí Aláàfin ni o Olúbàdàn ni o Ṣọ̀ún ni o wọ́n pọ̀ lọ́bẹ̀ ṣe pé bàbá ń kà wọ́n bá ń lẹ̀ Yorùbá iwájú báyìí là á máa tò wọ́n sí àkówá ǹjẹ́ wá dá kó jẹ́ pé àtọ̀dọ̀ báyìí náà ni àwọn nǹkan tí wọ́n jẹ́ ìfàǹfà tó lè máa wá ọkọ̀ lẹ̀ Yorùbá sẹ́yìn jẹ́ pé àtọ̀dọ̀ olójú wa ń wá jẹ́ rí pé nǹkan ti ń bọ̀ nílẹ̀ Yorùbá wá sígbà tí yá àti nílò pé àwọn aráabí kan òkè ọ̀hún ẹgbẹ́ kọ́ máa darí wa gẹ́gẹ́ bí Yorùbá ńlẹ̀ Yorùbá wo bá ti ṣe ń lọ sí wọ́n máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ wọ́n máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ dákun bá mi subscribe torí ṣánẹ́ẹ̀lì yìí kẹ́ ẹ lè máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún bá ṣe ń bọ́ lẹ́yìn yàjóyàjó wọ́n máa fi tòyìn létí ẹ ṣeun. mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years the rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, that when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated.